wọn fẹ́ gbéṣẹ́ báàrẹ̀ kọ lẹ́tà wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe gbábọ́ṣàwọ́ present government ò lè dá wọn lóhùn nítorí pé wọn recognize ààrẹ ẹni tó ń pàmìtì tó ń recognize òun ló ti ń ṣe lọ ẹ̀ èmi ò dẹ̀ nífẹ̀ẹ́ bí ké ẹnìkan ká máa bá bú ẹnìkan ká máa sọ pé ẹnìkan ṣe dáadáa àbẹ́ ẹnìkan ò ṣe dáadáa gbogbo wa làjọ ń ṣe dáadáa. ẹ̀ka sọ̀rọ̀ ẹ̀ka lẹ̀ níbi tí ẹ bá ti ń gbọ́ wa ẹ bá ti ń gbọ́ orúkọ tó lé ní ọ̀gbìn Adétọ́lá àti general commandant àgbáyé OPC ọ̀dà ìbàgà ní abẹ́òsì ti àdá 15 Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land ọlọ́run jẹ́ ká rí bàbá pẹ́ gbogbo wàhálà wọn lórí ẹgbẹ́ ọlọ́run ní tó já sásán kò sí mọ́ọ̀ṣì tí a wá ṣe ní ọ̀sán yìí lórí ọ̀rọ̀ tí ó ń jà ìròyìn ìta làwa náà ní kápò sọ ẹ̀kan àbí méjì lé lórí gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ káàkiri tó ń sọ pé kí láàrẹ̀ ń ṣe ó yẹ káàrẹ̀ ti jáde ó yẹ káàrẹ̀ ti ṣègbọ́ ó yẹ káàrẹ̀ ti ṣàwọn èmi ò tiẹ̀ ní báwọn gbà aládùn àpé káàrẹ̀ ti sọ fáwọn tiẹ̀ fẹ́ jáde ní ìsìn rárá torí àwọn experience tá a ti ní nínú ẹgbẹ́ tá a wà ẹgbẹ́ òbí tá a ń ṣe àwa náà kiri nínú ẹgbẹ́ àdèmọ̀ nǹkan tá a ti face àmọ́ nǹkan tá a ti pass àmọ́ tó ti ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa àmọ́ tó ti ṣẹlẹ̀ kọjá àmọ́ tó ń ṣẹlẹ̀ nísinsìnyí ṣe rí nǹkan tó fi kọ́ fẹ́ kó yé gbogbo wa ni pé nǹkan tó ń ṣẹlẹ̀ nísinsìnyí ó ti ní ọwọ́ òṣèlú nú ó ti lọ́wọ́ òṣèlú nú ẹ̀yin náà ẹ fẹ́ wò wọ́n fẹ́ gbéṣẹ́ báàrẹ̀ kọ lẹ́tà wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe gbábọ́ṣàwọ́ present government ò lè dá wọn lóhùn nítorí pé wọn recognize ààrẹ ẹni tó ń pàmìtì tó ń recognize òun ló ti ń ṣe lọ ẹ̀ èmi ò dẹ̀ nífẹ̀ẹ́ bí ké ẹnìkan ká máa bá bú ẹnìkan ká máa sọ pé ẹnìkan ṣe dáadáa àbẹ́ ẹnìkan ò ṣe dáadáa gbogbo wa làjọ ń ṣe dáadáa èmi nígbàgbọ́ pé tó o bá ṣe eré wàá rí rí ń bẹ̀ tó o bá dẹ̀ ṣe eré ìdákejì ẹ̀ náà ló máa bá ẹ̀ ń bẹ̀ èmi ò rí frustration tẹ̀lé fáwa àti bóyá intimidation tẹ̀lé fún wa tẹ̀lé máa pariwo bẹ́ẹ̀ lọ ká máa dá yín lóhùn ká máa sọ pé à ń lọ kíkan à ń lọ ṣe nǹkan tó ṣe ń tọ́ bá fẹ́ lù tó bá lọ ń dárin kí n tó máa ṣẹlẹ̀ sí gbogbo àná la máa fojú rí a wà láyé shooter site nǹkan ti ń wọ́pọ̀ ti pẹ́ a dẹ̀ ti kọ́ àwọn ọgbọ́n oríṣiríṣi lórí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ kọjá ayé shooter site ààrẹ zem OPC náà ni ọjà Yorùbá náà là ń gbé nígbà yẹn o àìmọye àwọn èèyàn kú lórí ẹ̀ àìmọye àwọn èèyàn ó ti wà ẹni tó ti wà lẹ́wọ̀n ẹ̀ ti wà lẹ́wọ̀n àwọn ètò òbísí náà ti dájọ́ ẹ̀ tí èèyàn tó kára lọ́gbọ́n ẹ̀yin máa ń fẹnu púṣì wa ẹ̀ máa fẹnu tì wá ẹ̀ yẹ kára di ṣáàgọ̀ ni ṣáàmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ni ṣáàwọ̀ sí gbọ́ from nonsense àti pick sense oríṣiríṣi lórí àwọn nonsense tó ti ṣẹlẹ̀ lọ àti pick sense mi ì rí ẹ tì jáde ẹjọ́ wọnú gbọ́tẹ́lì sọ́ta lè dá yín lóhùn tá a bá máa dáhùn àfi kí ìjọba sọ pé ó yá ẹ̀yin èèyàn yìí àpàmìtì àgáǹtì lẹ́tà lórí ẹni ṣù ó yẹ ṣe báyìí ṣùgbọ́n nígbà tó bá ti sọ pé ká lọ ṣe nǹkan tá a bá lọ ṣe ààrẹ ọmọ nǹkan tá a rẹ fèsì last time nígbà tí ayé pé ààrẹ zem shooter side tá à ń sọ yìí ẹ mọ ẹ from one prison to another ni tó ń gbà rẹ lọ ṣé bàbá oníbàbà tó ti forí lagi tó ti forí lọ pẹ̀lẹ́ máa kọ̀ǹpíà pẹ̀lú ẹnìkan wọ́pẹ́ tó bá fẹ́ wọ́pọ̀ kó máa wọ́pọ̀ àwọn oníṣẹ́gbẹ́ onígbọ́ àdẹ̀ rẹ́dì láti wọ́pọ̀ ní ìsìn without federal government or state government permission àrẹ́dì láti wọ́pọ̀ mọ́ tó ti ṣẹlẹ̀ kọjá ó ti kó wa lọ́gbọ́n ẹni tó bá fẹ́ máa ṣe whatever tó bá ń ṣe lọ àníkẹ́nìbọ̀dì má ṣe tiẹ̀ OPC dájú whatever ẹ̀rọ ẹ̀kọ́ àti kíní kan kó dájú àrẹ́dì láti dẹ́nìbọ̀dì fà kọ̀ọ̀kan ẹ̀ ṣáàjẹ́ ká máa ṣe àlà ló máa fún kọ lẹ́wọ̀n nígbà tó bá yá ẹ máa mọ̀ pé ẹ máa mọ ọwọ́ ọ̀tún àti òsì difference is clear ó yàtọ̀ síra wọn tó máa sọ pé wọ́n bá pè yàn ní jagunjagun kì í ṣe pé bóyá àyẹ̀ṣẹ̀ ń preparation ti wà ńlẹ̀ already ọmọ ogun ti wà ńlẹ̀ permission nìkan ló ń dá àdó without permission kò síbi tá a lè lọ́wọ́ ẹ̀ lè tì wá ṣe anything tá a máa ṣe ó di eyín ẹ lè tì wá sọ pé ẹ ṣe gbá ìṣàrò tá a máa da yín lóhùn ẹni tẹ́ǹtì lọ́wọ́lọ́wọ́ Sunday Igboho tẹ́ǹtì ẹ̀yàn ọmọ Yorùbá àti mọ orú yìí nígbà tẹ́ bá tì yàn síbì kan ẹ máa padà lẹ́yìn ẹ̀ ẹ ṣe ti àwọn kan yẹn ẹ ṣe tẹ́ǹtì Abíọ́lá nìyẹn má gbà má ṣe gbá má ṣàwù Abíọ́lá náà ṣe tẹ̀lé ohun tẹ́ ń sọ nìyẹn Abíọ́lá tẹ̀lé ohun bàbá Abíọ́lá ó ṣe tiẹ̀ ó lọ ẹ̀yàn ọmọ Yorùbá láìpẹ́ sọ máa ní títẹ́ máa ti dé ẹ̀ máa rí fámìlì rẹ̀ anybody mọ́ ẹ̀sìn nígbà yà àwọn bàbá wa Gani Fáyẹ̀mí the same thing náà máa ní bàbá Gani Fáyẹ̀mí náà lọ tó ń sìn kò sí nǹkan tó torí ẹ̀ ṣẹlẹ̀ àwọn Bọ́lá Ìgè lọ kò sí nǹkan tó torí ẹ̀ ṣẹlẹ̀ ẹ̀fùn ló fọ̀ kí gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ ẹ̀wù àwọn agbọ́n ti ṣe kí ni àti gbọ́n báyìí o nígbà ńbọ̀lẹ̀ yín wà nígbà tó ń fi kọ́ lọ máa máa ń kọ́ dé tọ̀ káàkiri
wọ́n lọ mú wọn lé tó ń dé ẹlòmíì tó ń yìnbọn fún tó ṣe gbẹ tó ń dé mọ́ ọ̀ṣàmọ̀bọ̀ ẹgbẹ́ wọn lọ tí gbogbo ẹ̀ ṣẹlẹ̀ àwọn tó ti fún àwọn tó ti ṣe gbogbo ẹ̀ ló lọ sọ àwọn tí memory yẹn tó ṣì wà lọ́pọ̀lọ́ wa so from nonsense àwọn agbọ́n ti speak many senses ẹni tó bá fẹ́ wọ̀ fún àníkẹ́ níbọ̀dì máa wọ̀ fún àmì ìṣẹ́ẹ̀sì ẹ̀ tó wọ̀ fún ọ̀rọ̀ security Nàìjíríà ó gbọ́gbọ́n ó ti ní political undertone nú ẹ̀yin tẹ́ bá lójú inú lẹ́ máa mọ̀ ẹni tí wọ́n pàmìtì tó lọ ló ń ṣe lọ́wọ́ yìí lọ́ba dẹ̀ pè wá sí lọ́wọ́ yìí àdá sí ààrẹ ti ní ká má dá sí lọ́ba ti pè wá sí ká má dá sí so gbogbo àwa tá à ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń sọ gbogbo àwa tá à ń sọ pé báyìí ààrẹ yàtọ̀ sáré o ààrẹ Ìbà Gani Adams ààrẹ tó ṣòwò ẹ tó rò ẹ pé kán ní kése ni ó ṣe é pé ẹ lọ gbogbo àwọn tó ń criticize bàbá ẹ tó ń bu lánàá ẹ lọ orí tó wà nínú gbogbo àwọn tó ń dalẹ̀ ẹgbẹ́ tí ààrẹ lé pé àfẹ́yìn fún ẹ ṣe torí ìbí fún àfi kejì ẹ lọ bí láì fún wọn ṣe rí Sunday Igboho tó níjọ́ kìíní àná nígbà tí Sunday Igboho kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe tí sáàrẹ náà rẹ̀ kan tó rí kọ́ńsáì ó wá sílé ààrẹ lọ́dún yẹn wọ́n tó bá wà ń bẹ̀ wá máa rántí nǹkan tí ì sọ yìí ó wá sílé ààrẹ àwọn ẹtọrẹjì àwọn tí ó ti dalẹ̀ nínú ẹgbẹ́ tààrẹ ti lé wọ́n tẹ̀lé wájọ yẹn wọn ò lè dáwọlé nígbà tí Sunday Igboho wọlé wọn ò lè dáwọlé sílé ààrẹ wá sọ pé àwọn olókùn ta ẹjẹ káwọn tó ń jọ tẹ́lẹ̀ ẹjẹ kan wọlé nígbà tó máa wọlé tó máa rí wọn àwọn fílà àwọn tí ó tó tẹ̀lé wọn débẹ̀ lọ́jọ́ yẹn ààrẹ ń wọ̀nù Sunday Igboho ń gbà yẹn pé àwọn táwọn rí tó tẹ̀lé yìí lọ wà very very careful pẹ̀lú wọn lọ ṣọ́ra pẹ̀lú àwọn eléyìí wọ́n dalẹ̀ wọn lè ṣe kán má dalẹ̀ kò lè tán lára wọn ṣebí inú wọn náà ló dalẹ̀ Sunday Igboho tán lọ júwe ilé ẹ̀ fún àwọn DSS tán wá rédíò ilé ẹ̀ ní last time ṣebí inú àwọn tó ń tẹ̀lé yìí náà ló lọ fún wọn ní pé wọ́n ṣe báyìí kọ́ ní báyìí wọ́n máa wọlé bó ṣe máa rí mú tó bá ṣe orí ìyá ẹ̀ tó kó lọ nínú pọ́blẹ́mù yẹn ẹ tún ti ń ti lọ ẹsẹ̀ ẹ̀ tẹ́ ń ti lọ kó nǹkan fọpọ̀ lọ sí kó mọ̀ pé Yorùbá tó bá burú tó tiẹ̀ nìkan ló máa kú gbogbo àwa tó kù tó ń ṣe kọ́lọ́ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa ó bí sí Ìbà Gani Adams òní ìbàjẹ́ Ọlọ́run jẹ́ ara rẹ pẹ́ àwọn honourable chairman Àgbàdo Togo local government àti gbogbo olùdarí àlèmọ̀ṣọ́ London Ìbà Gani Adams Osim Adéwálé Hamzat gbogbo ayé má pa káìsàn ayé má gbé ọkùnrin adédèjì láyọ̀ àtàlàfíà ó ṣe jẹ́ ní àdúrà wa.